Hello, ẹ̀yin èèyàn mi o. Nǹkan ń bẹ o. Wọ́n ní mẹ́wàá ń ṣẹlẹ̀ ní ààfin Ọ̀jájá. A ṣe iṣẹ́ kan síwájú wípé àwọn oyin tó máa ń ta àyàn yẹn, tó ń pè ní bees àbí kí náà máa ń pè ní òyìnbó. Wọ́n ní sọ́màtì ẹnu ọ̀nà Naomi. Ẹnu ọ̀nà Naomi ní àná mọ́júmọ́ àná yẹn. Yes, wọ́n lò òru mọ́júmọ́ àná. Wọ́n bá ní kíní yẹn ṣú sí gbogbo ẹnu ọ̀nà Naomi. Oyin gbogbo ẹ̀dẹ̀ kún bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀. Wọ́n ní kò bẹ́ẹ̀ kó ta yán. Wọ́n ní kíní yẹn kan dún yánmú. Kí gáàdì kan tó máa ń ṣe investigation káàkiri, tó máa ń gáàdì ilé àwọn kọ́mpáǹdì. Wọ́n ní bó ṣe dé ibi ẹnu ọ̀nà, ó ṣàǹgbọ́ yánmú yẹn pé kí ni èlé kó tó dé bẹ́ẹ̀ báyìí ló bá rí kíní yẹn ṣìn tó máa tẹnu ọ̀nà chamber Naomi, ẹnu ọ̀nà àbáwọlé. Bẹ́ẹ̀ ni wọ́n bá ní pé gáàdì yẹn sáré lọ pé kábíyèsí pé kó wá wo nǹkan tóun rí nígbà tóun gáàdì kọ́mpáǹdì. Pé kábíyèsí ṣe rí kéde léyìí. Wọ́n náà ti sọ pé abomination leléyìí o, nǹkan èèwọ̀ o. Kíní yóò kàn dédé wá sẹ́nu ọ̀nà, kò ń dédé wá báyàn lẹ́nu ọ̀nà pé òwe ni kíní yìí pa fún wọn. Kó má jẹ́ pé ẹni yẹn ti ṣe ibi kan, àwọn alálẹ̀ ló rán wá, àwọn òrìṣà kan ní kíní yẹn. Wọ́n gbọ́dọ̀ lọ ṣe fáìndìsì kán dẹ̀ mọ bó ṣe máa páàkì kíní yẹn kí kíní yẹn máa kúrò. Toró nídìí, wọ́n gbọ́dọ̀ wádìí ẹ̀. Wọ́n ní kábíyèsí ní kò sí problem. Wọ́n ní kábíyèsí ti ẹ̀ panic pé kán má sì fọwọ́ kàn wádìí nǹkan tí ó ṣẹlẹ̀ tí kíní yẹn fi máa ti ẹnu ọ̀nà Naomi o. Bí wọ́n ní kò pẹ́ kó jìyàn bí sí àkọ́kàn wọlé ni ó wálé pé nǹkan tí òun wá ṣe ń bẹ̀ ni pé fún kíní tó ṣẹlẹ̀ ní ààfin pé òun ríran pé kíní yóò kàn dédé wá o. Wọ́n ṣà ní àríran yẹn pé bó ṣe wà pé kíní yẹn kábíyèsí nǹkan ẹ̀rù ni o. Òrìṣà ní kíní yẹn, ó lè jẹ́ pé àwọn alálẹ̀ ló rán. Ó gbọ́dọ̀ mọ ìtumọ̀ nǹkan tí kíní yẹn, wọ́n gbọ́dọ̀ mọ díẹ̀ tó fi wá sí ẹnu ọ̀nà Naomi. A jẹ́ pé nǹkan kan ti ṣẹlẹ̀. Ó ń tọ̀hún, ó ti ṣe àwọn alálẹ̀. Òun náà ṣe rán kíní yẹn wá bá torí wọ́n ní kò ń dédé wá sẹ́nu ọ̀nà yẹn. Wọ́n ní bí ó ń tọ̀hún ṣá wá sí ààfin tó ti bẹ̀rẹ̀ sí ní ríran lóríṣiríṣi. Ó ti bẹ̀rẹ̀ sí ní ríran. Wọ́n ní kíní yẹn pé abomination ni o. Pé wá ṣàtà gbogbo àwọn ọgbọ́n tó fẹ́ dàálẹ̀. Pé kábíyèsí pé pé Naomi pé kán béèrè lọ́wọ́ ẹ̀ pé ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ ní ààfin táwọn alálẹ̀ fi ń bínú sí i. Pé wọ́n ló ṣẹ̀ pé àwọn alálẹ̀ ló rán kíní yẹn sí o. Àwọn òrìṣà ní kíní yẹn o. Bí Naomi ò bá dé confess gbogbo iṣẹ́ ibi tó ti ṣe kó tó kúrò láàfin níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kó tó lọ. Pé kíní yẹn pé òwe ni. Pé ó gbọ́dọ̀ confess kankan tó ṣe torí ó ti dẹ́ṣẹ̀. Ojú tí kábíyèsí fi ń wò ó lè máa fojú séǹtì wò pé ṣùgbọ́n iṣẹ́ ibi kan tó ṣe pé òun ló ń tẹ̀lé lẹ́yìn. Pé tó bá dẹ̀ ti jẹ́wọ́ pé kíní yẹn bí kíní yẹn ṣe máa mount sí ẹnu ọ̀nà ẹ̀nì tí àti tó bá tú àṣírí kíní yẹn. Wọ́n ní kábíyèsí gan ti gọ̀ ọ́. Ó pe Naomi kí ni nǹkan tó ṣe. Naomi ní òun kí lòun ṣe. Kí ló ṣe tó fi pamọ́ fún yín. Kábíyèsí wọ́n ló ṣe. Ó ti ṣe kíní kan, nǹkan èèwọ̀ tó fi ṣe pé àwọn alálẹ̀ ló bínú o. Àwọn náà bínú sí ẹ o. Pé kó yá tètè mọ bó ṣe máa sọ nǹkan tí ó ṣe pamọ́ kó tó kúrò láàfin. Torí wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ wò kíní kan. Wọ́n ní kábíyèsí ti gọ̀ ọ́ tán. Ṣé mọ̀ pé ilé ládìyẹ ò kí ń níyà báwọn ṣe ń sọ. Kábíyèsí kò tí ṣé mọ̀ pé tẹ́lẹ̀ wọ́n àti pé ìyá nífà
ó yóò fẹ́ kí àwọn aráàta kọ́kọ́ gbọ́ lẹ́nu wọn kó tó di pé òun pe ìyá onífá. Bó ṣe wá pé ìyá onífá nìyẹn. Ìyá onífá báyìí kàṣà báyìí káwòdì. Àwọn aríran kan sọ fóun báyìí pé Naomi o, bó ṣe nǹkan kíní kan pamọ́ pé kán wádìí ẹ̀ wò kó tètè jẹ́wọ́ because kíní oyin tó wà bẹ́ẹ̀ tí ó wá sẹ́nu ọ̀nà Naomi kì í ṣe oyin lásán, kì í ṣe nǹkan lásán pé abàmì kíní kan ní abomination pé kán béèrè lọ́wọ́. Kán tẹ Naomi nù pé ẹ̀ṣẹ̀ wo ló ti ṣẹ̀, nǹkan wo ló ti ṣe pamọ́ kó tó kúrò láàfin lákọ̀ọ́kọ́, pé nǹkan tó fi ṣẹlẹ̀ tí kíní yẹn fi wà síbẹ̀ nìyẹn. Pé tí ò bá dẹ̀ jẹ́wọ́, kíní yẹn ibẹ̀ ni kíní yẹn máa gbé, ó dẹ̀ máa ṣe jàǹbá fún kíní kan. Wọ́n ní ìyá onífá ní babaláwo ló sọ bẹ́ẹ̀, ó ní sí àyẹn ló sọ bẹ́ẹ̀. Ó ní bí ìyá onífá ní kò sí problem. Ìwé òun náà máa fàṣẹ fáńdìs o. Wọ́n ní ìyá onífá lọ, ó bọ̀, ó ṣe tiẹ̀ náà. Wọ́n ní ìyá onífá ní irọ́ funfun báláwo tó jìnnà sóòótọ́. Naomi, kí ni Naomi ṣe? Ẹni mímọ́ ni ọmọ yẹn. Ẹni mímọ́ jùlọ ni Naomi. Pé babaláwo yẹn tó wá, pé wọ́n rán ni o. Ó ní wọ́n rán ni. Wọ́n ní irọ́ tó jẹ́ pé wọ́n ti sì jìnnà ni. Pé wọ́n rán ni pé iṣẹ́ tó wá jẹ́ pé iṣẹ́ owó tán san fún pé òun ní iṣẹ́ tó wá jẹ́ yìí. Wọ́n ní kábíyèsí ni sáàwù. Ó ní wọ́n ti san owó fún pé kó wá máa sọ ìsọkúsọ ní ààfin. Kábíyèsí náà wá ń gbàgbọ́. Pé kábíyèsí báwo lẹ ṣe fẹ́ gba gbogbo yẹn gbọ́ pé irọ́ gidi gan-an ni pé irọ́ ni. Pé iṣẹ́ owó tán san fún ló fi wá ṣe irọ́ yẹn fẹ́ jiná ní ìṣojú kábíyèsí kí kábíyèsí bẹ̀rẹ̀ sí ní panic. Wọ́n ní ìgbẹ́ là ń fẹ́ wípé kí kábíyèsí wọ́n ní kó lọ wá sí àyẹn wá kó wá dúró síwájú ìyá nífá kí ìyá nífá béèrè kìkì ọ̀rọ̀ kan lọ́wọ́ ẹ̀. Wọ́n ní wọn ò rí babaláwo sì nà pápá bọ̀rà. Ẹ̀yin èèyàn wa, ẹ rí pé ẹ̀yìnkùlé lọ̀tá wà ilé làṣẹ ní ń gbé. Wọ́n ní wọ́n rán ni o, àwọn bíbù yẹn wọ́n rán kíní yẹn, àwọn náà rán kíní yẹn wá síbẹ̀. Àwọn náà polóko kó lè kó wá jà o. Àwọn náà tún polóko wá wọn. Pé àwọn oníṣẹ́ ibi wọ́n nítorí gbogbo ọ̀nà kan náà ti fẹ́ kí kábíyèsí kóhun àti Naomi kan hate ara wọn. Wọ́n ní ẹtú wúrọ̀ fún báláwo yẹn tó yẹ Naomi ṣe báyìí pé kán lọ tẹ̀ ẹnu kán lọ ṣe kí. Pé kéèyàn ṣọ́ra. Ṣàrí pẹ̀lú Gamot family tó ń sọ pé polygamous kọ́lọ̀ kó gbà wá nú ẹ̀. Wọ́n yìí gbé òkèrè tafà sí ààfin o. Wọ́n ń gbé òkèrè gidi tafà sí ààfin. Ẹ̀yin èèyàn wa, ẹ rí pé ogun láyé. Ẹ rí pé kọ́lọ̀ kó ṣàánú fún wa. Ẹ̀yin èèyàn wa, mo ní kí n sáré ta yín lólobó pé oyin tó ń sọ pé ó lọ ṣú sí ẹnu ọ̀nà Naomi pé àṣé wọ́n rán wá ni o. Àṣé wọ́n tún fẹ́ fi rúùpù Naomi. Babaláwo náà tó tún wá, wọ́n tún rán wá iṣẹ́ owó ẹ̀. Iṣẹ́ tó ń rán babaláwo ni babaláwo wá jẹ́ owó tó ń san fún ló ṣiṣẹ́ yìí. Ló fi wá ṣiṣẹ́ kíṣẹ́ yẹn, wá jẹ́ iṣẹ́ kíṣẹ́ yẹn ní ààfin. Ẹ̀yin èèyàn wa, kò jù bẹ́ẹ̀ lọ. Mo ní ká ṣeré àwọn ọ̀tá bó ṣe ń tú àṣírí wọn ìlú. Wọ́n ṣe ń pa lọ́rùrú, wọ́n ṣe ń pa Ọlọ́run bàjẹ́. Bíbélì sọ pé ó ní kò sọ ohun ìjà olóró tán lè ṣe sí ọmọ Ọlọ́run tó lè pa lára. Ẹ tún wo bí tí Ọlọ́run tún gbà yọ àṣírí wọn ti tú. Ẹ ṣé ẹ̀yin èèyàn, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe, ẹ bá mi fi tókù sí comment section. Àbọ̀ Ọlọ́run adájú lórí wa. Jésù Olúwa wa. Àmín. Àṣé àwọn èèyàn nìkà. Àwọn èṣù, ìkà ní èṣù. Àwọn èèyàn ní ìkà. Ọlọ́run ṣàánú fún wa.